nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Muslims mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Muslims àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslims TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Muslims TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí sí. àṣeyọrí ẹlẹ́ẹ̀kejì ni pé Islam tá a là ń sọ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ be practical. ó gbọ́dọ̀ be practical. kí ni practical Islam so ìgbà tá à ń sọ pé ọ̀nà tó ń gbà sí ọjà ọ̀dà kí ni practical kí ni solution wa àwa dá Mufty market lẹ̀. Mufty market. àgbọ̀ tá à ń bá lọ náà la fi dálẹ̀. kí là ń gbé sínú ọjà ń ga. àwa lo Islamic system àwọn kan ń pè ṣé Islamic market nàbí Mufty market. Mufty ló dálẹ̀ ló jẹ́ Mufty market. Islamic system ni wọ́n ń lò náà fi pè ní Islamic market. Mashallah. Islamic Mufty ló dálẹ̀. ṣé Nàìjíríà ó ní Islamic banking Nàìjíríà approve Islamic banking. bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni. so àwa fẹ́ sọ fún Nàìjíríà pé Islamic market náà wà. ayé sì ti mà. nígbà tí Islamic banking bá ti lè wà Islamic market gbọ́dọ̀ sí kíni. ó lè wà. gbọ́dọ̀ wà níbi tó pé wọ́n ó ti máa fọwọ́ ba àwọn òṣùwọ̀n táwọn èèyàn ń lò tí wọ́n fi ń yanra wọn jẹ. táwọn ò ní máa dín òṣùwọ̀n kù. bẹ́ẹ̀ni àti èrè àjẹ pàjùdé ọmọ nìṣẹ́ kò sì máa gbowó. Allah Akbar. so bọ́ bára nǹkan lápọ̀lọpọ̀ ọjà mi 10% tí ọ̀ràn ọ̀sán owó rẹ̀. ìyẹn máa pè lówó ilẹ̀. owó ilẹ̀. sẹ́tẹ̀ máa rajà lọ́jà Mufty kò sí owó ilẹ̀. owó ilẹ̀. kò sówó ilẹ̀. ìwọ náà tó bá fẹ́ jèrè ìwọ náà àtajà ni. wọ́n àtajà tiẹ̀. a ní wọ́n gbowó ilẹ̀. kí ni yóò fi ṣe. ọ̀dà ẹ jẹ́ ń béèrè kan a fẹ́ sàwọn àtúnṣe ọjà tá a dálẹ̀ bóyá bí ilẹ̀ dọ̀tí o wọn ó tó ṣe o nǹkan kan ọ̀nà wo lé ọjà wà máa gbà rówó láti máa àwa náà à ń ṣàtúnṣe yẹn gbogbo ọjà wọn gbà wọn pinnu rẹ nìkan ní máa ṣe àwọn tí ń sọjà àní ọ̀dà àwùjọ láàrin ara wọn àkófẹ́ tí ó ṣe. Subhan àwọn náà fi ń ṣiṣẹ́ Ọlọ́run. wọ́n mọ̀ sí nígbà tí ọba tọ́jú tí ọba ti dáwọ́ wọn ní bá gbá ṣọ́ọ̀bù rẹ̀. owó àtúnṣe ilẹ̀ lẹ̀. kì í sáwà láà gbà kì í sáwà láà lò. ta lè fẹ́ kọ́ ọmọ bá yín gbálẹ̀ ẹ̀yin báyìí náà ẹ dáwó fún ẹ máa fún. àdébí owó yẹn àwa la nílẹ̀ o àwa la lọ́jà o ẹlẹ́sẹ̀ àdébí ẹ̀yin ní kẹ́ ẹ wá ẹ̀yin tí ọmọ bá yín tọ́jú ẹ̀ tí nǹkan kan bá bàjẹ́ á nà sí wọn àwọn náà á jọ ṣe mọ̀ràn papọ̀. a sì jọ rí i. wọ́n sì jọ rí i ó hàn sí wọn àwọn gáàmù pa àgbà kọ́bọ̀ lọ́wọ́ àwọn. ìmọ̀ràn tẹ́ sọ lẹ́ẹ̀kan pé ó yẹ kí authority ó wà authority ń bẹ àwọn authority ń bẹ kọjá. lójú àgbè wá sí Darul Hijrah Darul Hijrah ilẹ̀ Mufty ni ilẹ̀ Islam ni ọ̀kan lè wá bá wọn máa yẹ̀sẹ̀ sí ilẹ̀ bàbá rẹ̀ débi ni àgbè wá síbi tó pé láti lè pàṣẹ tó bá wù wá ìwọ́n tó máa kọ́ tẹ̀lé àṣẹ wa máa bọ̀ torí Islam níbi àwọn nǹkan kan ó ní ìdí authority lápòjú nìsín o gbọ́dọ̀ lu abọ́hùn tó bá ní kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú tèmi ìgbà tí wọ́n pè wá níjọba Adeleke l'Óṣogbo ìjọba pè wá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n á ní gómìnà gan ti gbégbèsè báwo ni gbogbo nǹkan tí wọ́n ó ṣe lọlẹ̀ wọ́n náà sọ̀rọ̀ sáwọn ni wọ́n gbogbo ọjà làwọn lọ gómìnà náà àwọn sí gbogbo ọjà pé ẹ máa ń bí kí nǹkan yẹn máa wọn tó báyìí jù máa wọ́n ní ṣé gómìnà lọ́ra táwọn tá a fáwọn. ẹ wọ̀rọ̀ wọ́n náà bá yà pò bẹ́ẹ̀. àìsàpẹ̀lẹ̀ fún authority náà. àìsàpẹ̀lẹ̀ fún authority náà nígbà tí wọ́n àkúbọ̀ lẹ́yìn ṣe àríṣe wọ́n sì sọ fún wa pé àwọn fẹ́ ká wá ṣe irú ẹ̀ náà sí gbogbo local government yòókù àwa ní àwárí iṣẹ́ nítorí pé wọn ò lè dá wa mú authority àbá fi ilẹ̀ ni ó ẹ bá tilẹ̀ ká ṣe sí yòókù àjẹ́ pé ẹ bá ní authority báàkì authority ìjọba ìwọ́n tó bá ti mọ̀ pé ọ̀fẹ́ máa lọ àṣẹ ń dandan. kì í ṣe tipátipá. wàhálà ìgbẹ́ ṣe tipátipá gbogbo ẹni tí ń wá pátápátá ní ń jèrè. kálukú ń jèrè. kò sí ẹnì kan tí ó jèrè. ìbùkún Ọlọ́run tó ń wọ èrè tí wọ́n ń jẹ. kódà àwọn kan sọ wípé bí ìgbà pé àwọn irúnmọlẹ̀ kan gba owó lọ́wọ́ àwọn ní ọjà mi. tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó sọ ẹsùn mọ̀kọ́ ọjà àti àmì wọn ò kọ́ kakura ní ìsinmi. àmì ẹ̀yìn ò dájú. báwọn irúnmọlẹ̀ bá wà wọ́n sùn ẹ̀yìn. wọ́n sùn ẹ̀yìn láti ẹnìkan olóògùn kan wá gbogbo èrè tó bá jẹ yóò ti máa bọ́ sí àpò. kì í sí lọ́jà Mufty. ẹ̀yin fóògùn rajà ẹ̀yin fóògùn gbowó lọ́wọ́ yẹn kò sí lọ́jà wa. wọ́n bá tún wá mú tọ́ọ̀gì wa gan tóun náà bá fẹ́ máa lẹ́yìn fún àwọn tọ́ọ̀gì náà tó máa ya ọjà. àwọn ọ̀pàlẹ̀ rẹ̀ mọ̀ ń bí o á lọ fún àwọn ọlọ́pàá. ṣé kò sáàyè pátá láàrin inú. kò sáàyè pátá. ọ̀dà àfáà Mufty Ọlọ́run bá mi kún yín lọ torí pé
àgbékalẹ̀ ọjà yìí inú àṣeyọrí ńlá kan ní fún ọ́fíìsì Mufty. Ẹjá tó fojú wò kí ni àwọn àfojúsùn bíi mélòó kan tó tún wà nílẹ̀ tí Mufty tí ọ́fíìsì Mufty tó tún ṣe. A tó ń bọ̀ wá pẹ̀lú Islamic Microfinance Bank. Islamic Microfinance Bank. Wọ́n ti máa yáwọn èèyàn lówó tí ò ní jẹ́ owó ilélè. owó ilélè àmọ́ yóò le tó. Yóò le tó. Àmọ́ kí ló fẹ́ fi ṣe. Lọ́pọ̀lọpọ̀ gbà wàlá tó súfà ọkọ̀ ni àmọ́ àlà òun kọ́ ni. Àwọn míì wà tó pé wọn ò mọ bísínẹ́sì ṣe àwa láàbà wọn ṣe tábà ti jọ àgírí láàrin ara wa àmọ́ pé kò mọ̀ ṣe. Àwa láwà àjọ wà àti ẹ̀ náà ni o àbá mọ́nítọ̀ rẹ̀ kó lè jẹ́ pé nítorí òun fẹ́ fowó ṣe náà ni ó sì kíni yóò fowó ṣe nínú. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ó wá sọ pé òun fẹ́ ṣe bísínẹ́sì kan àbí ká yá òun lówó òun fẹ́ fowó ṣe yẹn kan àwọn wádìí ẹ̀ ṣé èsì pọ̀pọ̀ jẹ gbèsè náà kọ́ ẹ̀ pé owó tó wá gba ìgbèsè ló fi ṣe kíni. ló fi lọ rè dí nàbà ní sówó náà. Tá a bá rí gbèsè fún àwọn àṣọ kọ́pọ̀ sí náà ẹgbẹ́ nìsín tá a bá rí inú àwọn ẹni ọlọ́run tó bá lè bá a dá sọ̀rọ̀ gbèsè tá a bá sì rẹ̀ ń tọ́jú ṣàkà sọ́dọ̀ wa nígbà pé a ní gbìmọ̀ ṣàkà àkànmọ́ àmọ́ olówó dáadáa tí wọ́n mọ̀ ṣàkà bẹ́ẹ̀ ni anybody tó bá ti jẹ gbèsè anybody tó bá jẹ gbèsè báǹkì tàwa yóò kọ́ wá ọ̀nà bó ní gbèsè wọn ó ṣe kọ́kọ́ kú òun bẹ́ẹ̀ kó tó ṣe business. bẹ́ẹ̀ ni ó gbé pẹ̀lú bẹ́ẹ̀ bó fún gbèsè ni ó lọ fi ṣe kíni. ní ọ̀lọ́ fi dí. ẹni tí ó sì jẹ́ pé nígbà tó wá á jẹ́ àmọ́ ní problem ẹ̀ ó sì lóun fẹ́ ṣe business. yóò sì tí ì yóò yìí. àtàwọn ẹnìkan tó bá lè fún ní bí 100,000 tí ó fi máa jẹun sọ̀rọ̀ náà lè bá a wá bí 2 million kó fi dọ́jà lẹ̀ because bẹ́ẹ̀ bá wá nǹkan tí wọ́n máa jẹ ọjà náà ni wọ́n máa jẹ. wọ́n nígbà ìmọ̀jẹ ìmọ̀lóògùn ebi. again so ìyẹn làwọn ronú sí ló jẹ́ pọ́ọ̀sì díẹ̀ pé àwọn èèyàn mélòó láàárín tí wọ́n fẹ́ ṣàánú mẹ̀kúnnù àwọn ò fẹ́ pé èèyàn wá sí báǹkì wa kọ́ wa jẹ pé yóò wà àwa nílé sọ̀fù pọ́blẹ́mù ẹ̀ tó torí ọ̀nà méjì ní báǹkì nínú àgbòye tàwa ní Islam ó lè jẹ́ pé ó ń business lásán ní káyà lówó àbí ká jọ ṣe business again ó sì lè jẹ́ nítorí pé ó fẹ́ ṣòwò nítorí pé kò rí tí ó jẹ ni so tá a bá ti lè ṣàdáyanjú láàrin àwọn méjèèjì ẹ títí ń rè tó fẹ́ ṣe business ó yàtọ̀ sí ẹni tí ebi ń pa tó fẹ́ ṣe business ó ń gbèsè tó fẹ́ ṣe business àwọn ló sì máa ń pọ̀ jù ní eré àwa yìí a ní ẹ máa pọ̀ jù ìṣẹ́ lè eré àbútá àwa yìí wọ́n ní ìṣẹ́ àníwọ̀n tó yẹ kó tó wá pé òun fẹ́ yáwó ìṣòro kan ló lè dé agbọ́dọ̀ kọ́ mọ̀ ìṣòro náà ìfún ẹlòmíì wà tó pé ìṣòro ilé ayé ló lè dé àwọn ará bí ni wọn àwọn ẹlẹ́yẹ tọ́yẹ pẹ́lẹ́yẹ náà ni a kọ́kọ́ dàìfà àti ẹ̀sìn bì kan tó wọ́n lọ tọ́jú ara rẹ̀ tó kọ́kọ́ ṣe oríkèé fún tó òfin ní tẹ̀lé mọ́ tó máa ń tẹ̀lé láti kówó fún wọ́n tún jẹ́ àjọjà subhanallah lọ́dà báńkì láàmú. àbá àwọn ibi tí ẹ sọ̀rọ̀ déhùn ó fẹ́ fojú wo abala kan Mufty gẹ́gẹ́ bí tí ń rí sí àlámọ̀rí gbogbo ọ̀rọ̀ mùsùlùmí ẹ fabala kan pẹ́ bí ọ̀rọ̀ òṣèlú láti di pé ìṣàkóso wa kó lè gún régé bóyá bí ìmọ̀ràn lẹ́ẹ̀mẹ̀gbà àwọn ìjọba wa ni o àbáwọn ọ̀rọ̀ míì. afabala kan pẹ́ òṣèlú àmọ́ support ẹ̀ tó bá dáa wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àtẹ́ntọ́ dá àti ẹtí ọ̀dà wọn ti wọnú ẹgbẹ́ papọ̀. ó ti yí pọ̀. sàpètẹ́ tẹ̀lé ẹgbẹ́ àwọn tó dáa ló wà progressive ṣùgbọ́n ní ìsìn kò sí progressive mọ́. ó ti kó pọ̀ progressive ló wà PDP ní APC ní ìsìn APC ní PDP. ok ìyẹn wá jẹ́ káwọn ra pọ́s. kóraró kan. kóraró àwa ń wo ta lọmọlúwàbí láàrin wọn ìtọ́wájọ́ ọmọlúwàbí á ṣe ti. irú ìjọba tó pè wá yìí ní ìsìn tá à fọ̀rọ̀ lọ ó pè wá tọ́wọ́ ilé ṣe tó lóun fẹ́ ṣe fáwọn èèyàn kì í sáà lábẹ́nẹ́fìtì bí àwọn aráàlú ọmọ abẹ́nẹ́fìtì. bẹ́ẹ̀ni so wọn ò rí ọjà tó lẹ́sẹ̀ rà káàkiri gbogbo Ọ̀ṣun. ìjà tẹ̀ ń já ìjà mẹ̀kúnnù ni. àtọ́wọ́ lóun bá fẹ́ ṣe kankan àwa ní sọ́pọ̀tì. tọ́ba ti ṣe ń tọ́ da tọ́ba ti ṣe tọ́ da tó ń táràlù náà fẹ́. àlẹ́ ẹgbẹ́ bá a ṣe wà yìí àṣẹ ẹgbẹ́ kankan tẹ́lẹ̀ à ń ṣẹgbẹ́ o kí ló dé ọ̀rẹ́ wa lọ́kẹ́gbẹ́ lọ. ṣùgbọ́n ní ìsìn ẹgbẹ́ kankan ẹgbẹ́ ní ìrí ọ̀dà alẹ́ náà. alhamdulillah ẹni ọba dá aláṣẹ kínni. látẹ̀lé ẹ jẹ́ tó